Kò mà sí ohun tuntun lábẹ́ ọ̀run. A ò ríru eléyìí rí, a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Òṣèrékùnrin tíátà ilẹ̀ wa AS Adébáyọ̀ ti sọ ohun kàyéfì, ohun tétí ò gbọdọ̀ gbọ́. Ó ní òun rí ìyàwó òun àti àbíkẹ́yìn rẹ̀ tí wọ́n ń bá ara wọn sùn, tí wọ́n jọ ń lájọṣepọ̀. Ọkùnrin náà sọ pé láti ọjọ́ pípẹ́ lòun ti ń fura sí ìyàwó òun àti àbíkẹ́yìn rẹ̀ ọkùnrin, bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin náà ò gbé pẹ̀lú àwọn. Lọ́jọ́ mánigbàgbé lòun bá sọ fún ìyàwó òun wípé òun fẹ́ jáde, tí ìyàwó òun sì lè rò wípé òun máa pẹ́ dé gẹ́gẹ́ bí ṣe òun. Kò mọ̀ pé òun parọ́ fún un ni, tóun sì lọ sọ́dọ̀ ọ̀rẹ́ òun kan tí kò jìnnà sílé tóun gbé, tóun sì ń ṣọ́ ohun tó máa ṣẹlẹ̀, nítorí pé òun mọ̀ pé ọmọ rẹ̀ ń bọ̀ wá láti wá kì í. Lójijì lòun rí tí ọmọ náà bọ́lẹ̀ lórí ọ̀kadà tó sì ń lọ sílé àwọn, tóun náà sì tẹ̀lé pẹ̀lú, tóun yọjú lójú fèrèsé láti gbọ́ ohun tí wọ́n ń sọ. Lẹ́ẹ̀kan náà ni wọn ò sọ̀rọ̀ mọ́. Èyí tó mú un mọ̀ pé nǹkan kan ń lọ lábẹ́lẹ̀, nǹkan kan ń ṣẹlẹ̀, tóun sì dúró sí ẹnu ilẹ̀kùn nítorí pé ilẹ̀kùn náà wà ní títì pa. Bí arákùnrin náà ṣe ṣílẹ̀kùn tó rí òun, ó bá a lójijì. Lòun bá rí i pé okó rẹ̀ sì dìde nígbà tóun ṣàkíyèsí rẹ̀. Okó rẹ̀ dìde, okó rẹ̀ sì le koko. Ó wá ní ìyàwó òun ò lè ṣàlàyé ohun tó ń ṣe pẹ̀lú ọmọ rẹ̀. Bóun ṣe kó ẹrù òun kúrò nílé nìyẹn o, tóun ò sì fẹ́ ìyàwó òun mọ́. Ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ làwọn èèyàn mà ti gbàgbé ní gbàgbọ́ ọtí. Táwọn èèyàn sọ pé ohun èèwọ̀ ni ìyàwó rẹ̀ ṣe yìí. Nílẹ̀ Yorùbá ohun èèwọ̀ ni. Kálukú ṣáà sọ ohun tójú wọn rí àti tó ojú wọn ò rí lórí ohun tí arákùnrin ò ṣe é sọ pé ìyàwó òun ṣe pẹ̀lú ọmọ rẹ̀ àbíkẹ́yìn. Kí lẹ̀yin rí sọ sí i? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like kí ẹ share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́, a mọ̀ lóore.